Èmi ni His Royal Majesty Alaye Ọba Professor of Vocation Dr. Medicine Adédayọ̀ Olúṣínà Adékọ̀yà Erishiba 1 Lẹ́gùṣẹ̀ Odeole Kingdom Odeole City Remo North Local Government Ogun State Nigeria aláàmójútó àwọ̀ àgbáyé Ifá olótú wàrẹ̀fà Aborigine Obgoni Fraternity Worldwide Nigeria and overseas Ọ̀rànmúdàlúfẹ̀ Ọ̀rànmíyàn Araba Oòduà Ìdíò Ifẹ̀. Bẹ́ẹ̀ Lẹ́gùṣẹ̀ ti Odeole Kingdom yẹn mo jẹ ní 1991 gẹ́gẹ́ bí olórí àwọn ọmọ Lẹ́gùṣẹ̀ ní gbogbo ilẹ̀ Káàárọ̀ tó jíire Lẹ́gùṣẹ̀ clan. Wọ́n wá fi mí hàn ní April 28, 1992 ní Odeole. Nígbà yẹn àṣìjọ ń jẹ́ orúkọ pọ̀pọ̀ pẹ̀lú àwọn tá a wà lágbègbè ara wa. Tí ọba mẹ́rọ̀ láti Orísun, that was 2002. Ọ̀rànmúdàlúfẹ̀ Ọ̀rànmíyàn 2004. Araba Oòduà 2003. Aláàmójútó àwọ̀ àgbáyé Ifá 2000. Olórí olúwo Aborigine Obgoni Fraternity Ogun State 1994. Olótú wàrẹ̀fà Aborigine Obgoni Fraternity Nigeria and overseas 1995. Ó dà pé àwọn tí mo kàn mention rẹ̀ ni. Ẹ ṣé. Ògbóni ìtumọ̀ ẹ̀ ní ògbó nínú ẹni, ẹni tó gbó nínú ẹni. Nítorí pé tí a bá wọn ṣàkóṣàkó ní àárín ìlú kan, láàárín àwọn èèyàn kan, ẹni tó jẹ́ pé àwọn èèyàn bá sọ pé ó wà adroit, ẹni tó gbó nínú ẹni, tó jẹ́ pé yes ẹni yìí ó tó farati, ó tó gbọ́kànlé, tó gbára lé, ó mọ̀nà, ó gbogbo ọgbọ́n ó sì lóye, òun ló ń pè ní ògbóni. Now òtúmọ̀ ògbóni nìyẹn. Ṣé wá rí nílẹ̀ Káàárọ̀ tó jíire ọ̀rọ̀ yẹn lára àwọn ibi tó kọ́kọ́ ti ṣẹ̀ wá. Ògbóni jẹ́ ètò ìṣèlú àti ìtúlùṣe tí àwọn bàbá ńlá wa àti ìyá ńlá wa tó fi máa ń ṣe ètò bí ìlú ṣe máa dáa, tí ìlọsíwájú máa dé bá ìlú nígbà ìwáṣẹ̀. Lára ibi tán ti lò ní Òtúfẹ̀ níjọ́ yẹn lọ́hùn, tí ìjọ̀gbọ́n ń dé, oríṣiríṣi ìjà ló ń ṣẹlẹ̀, oríṣi àgbọ́raniyé, gbogbo ẹ̀ wá ń ṣe gbọ́mọ̀ ọkàn tó ń jà ní Olórogbo àjàláyé àjàlọ́run. Ó máa ń lọ sọ́run bọ̀, ó máa ń tajé ń ṣayé ń ṣọ̀run wọn. Bá pé wàhálà yìí pọ̀ láàrin àwọn èèyàn mi yìí. Ó bá pe ọ̀tún, ó ní kó wá sí ilé òdì tá ń pè ní lédì. Wọ́n lọ sí lédì. Ó pe òsì, ó ní kó wá sí òdì. Kí ló ń dájà yín sílẹ̀ gangan? Ilé sọ pé tó sọ báyìí pé ok, wọ́n ṣáà sọ, wọ́n pẹ̀tù sí lẹ́tọ̀ọ́ lọ́sì. Wọ́n á mú nígbà yẹn ògbó ni wọ́n fi máa ń jà. Kò sí yàdá, kò sí kò tí sára, kò tí sí, kò sọ́fà, kò sí ìbọn. Ògbó ọmọ tó jògbó, wọ́n igi tó wúwo, wọ́n á gbẹ ìdí àkéré, orí àtóbi, wọ́n fi máa ń lu ẹran pa. Ògbó náà wọ́n fi máa ń lura wọn. So wọ́n ní ìwọ mú ògbó tiẹ̀ wá, ìwọ náà mú ògbó tiẹ̀ wá. Wọ́n á mú sí orí ilẹ̀
ọ̀tún gbogbo síbẹ̀ ọ̀gbọ́n pé nísìn ẹ fi ẹ̀yin méjèèjì tẹ́ ń já ṣáájú níbi ọ̀rọ̀ yìí ẹ mú ọwọ́ sórí ògbó yìí kí wọ́n búra yín pé ẹ ní bára yín jà mọ́ torí a ti parí ìjà báyìí tí wọ́n ti parí ìjà títí tẹ́lẹ̀ kò ṣe pa ìgbà tí wọ́n wá mú ògbó yẹn wọ́n fi pa wọ́n búra pé a ní bára wọn jà mọ́ so ìgbà tí wọ́n máa jáde síta ní lady àwọn èrò ti kún tá pé ọjọ́ rẹ̀ máa parí àbí kò ní parí wọ́n á ní pé ìjà ti parí o ìjà parí kí la fi parí ìjà náà ògbóni o ògbó la fi parí ìjà ibi tí ọ̀rọ̀ ògbóni ti jáde ògbóni so tí ọ̀rọ̀ bá díjú ògbóni a fi máa ń parí ẹ̀ òun ló ń jẹ́ ògbóni. ok tí a bá bẹ̀rẹ̀ sí sọ nípa ifá báyìí àwọn tí ò ní yẹ́wọ́n rẹ̀ pé ifá là ń sọ nǹkan yìí dẹ̀ ṣẹlẹ̀ láti tún ìlú ṣe ni ó wà nínú àkọsílẹ̀ ifá ó wà nínú àkọsílẹ̀ pé ògbóni wọ́n fi parí ìjà torí pé ìfẹ́ tí wọ́n fi parí ìjà ń gbà yẹn tí òun náà sọ pé ẹ jẹ́ ká búra pé àníbàrajà wọn ò yá ni wá àwọn aráàta wà àwọn ará ń bára wa jà ẹ jẹ́ ká fìfẹ́ lò èrò ní pé ògbóni wọ́n dẹ̀ ti fi ògbó búra ó ti nǹkan kan tó ń kó dẹ̀ máa ń ṣe ó ti parí tó wá pé ògbóni ògbó ọ̀rọ̀ kí lọ̀rọ̀ ta fi parí ọ̀rọ̀ náà ògbóni ògbọ́rọ̀ yẹn ló ògbóni ibi tí ògbóni ti yẹ jáde wá nìyẹn. orí tá a ti kọ́ tó gbogbo àkọsílẹ̀ àti àkọsọ́kàn torí àkọsọ́kàn là ń kọ nígbà yẹn tó wà nù fa torí kò tí ì sí pé à ń kọ abcd àbí abd nísìn bá a ṣe ń sọ àwọn babaláwo ìgbà yẹn tí wọ́n fi ọ̀kan sọ wọ́n á kì í nù fa pé ògbóni wọ́n fi parí ọ̀rọ̀ yìí o olúorógbó òun ní wàá mú ògbó tó fi parí ọ̀rọ̀ fún àwọn ọmọ ìyá méjì tí ìfẹ́ wà ń bẹ̀ tí ìfẹ́ fi wá wà láàrin gbogbo ìlú wa ń gbá yín ògbóni wọ́n ní pé olúorógbó àjà láyé àjà lọ́run olúorógbó ní ògbóni. ok ìrẹtẹ̀ ọlọ́tà ni odù ifá ẹni tó bá fẹ́ ṣèwádìí ìtọ̀ bó ṣe rí gángan òun là ń sọ ìṣùgbọ́n ẹni tó bá fẹ́ ṣèwádìí níbi tí àkọsílẹ̀ tó wà òun kó lọ sínú kó ní babaláwo tó bá wà nítòsí kó ní kọ́ kí ìrẹtẹ̀ ọlọ́tà fún wọn. now gẹ́gẹ́ bí a ṣe sọ lẹ́ẹ̀kan mo rí wípé tí a bá ń sọ pé ká má kí fálọ́fún fọ pé kí ló fi jù kí ló fi hàn kí ló fi kọ kò ìkan yẹn kọ́ làwọn èèyàn wọ́n fẹ́ gbọ́ èdè tí ó yé wọn tó nísìn ògbóni ilé ìfẹ́ ni àjọṣepọ̀ ìfẹ́ ni tí ìfẹ́ ni a fi ń bára wa lò tí à ní rí àléébù ara wa tó yẹ pé kò sẹ́ni tó ṣàlàlébù táwọn máa fojú fo àléébù ara wa tó yẹ pé tí ọ̀rọ̀ bá dẹ̀ ti ṣe báyìí wọ́n ti pẹ̀lú ìfẹ́ yẹn a fi máa tẹ̀síwájú sí i torí náà bí ìlú ṣe máa ń tẹ̀ ní ìgbà ìwáṣẹ̀ ó ní pé tí ẹ bá ti ń kójọpọ̀ gbogbo agíjú ló wà gbogbo ló gbọ́ agbólówó àárín tẹ̀ wá lónà ẹ̀yin tí ọ̀rọ̀ yín bá wọ ara tọwọ́ yín bá wọ̀ ẹjọ́ máa ṣe àṣepọ̀ ẹ máa ṣe ìpàdé ìtàdógún nílé ẹni tẹ́ bá rí pé ó jẹ́ alákòójọpọ̀ yín ẹ máa ṣe ìpàdé yẹn tẹ́ bá ti ṣe ìpàdé yẹn tó bá ti wá ń pẹ́ tó bá ti ọ̀rọ̀ yẹn á ti wọ̀ ẹ̀ dẹ̀ ti wà ní ìmọ̀ ọkàn náà torí ògbóni kan náà ni yín ẹ ti jọ fi ògbó ẹ ti sọ pé báyìí la yìí máa ṣe so tí èèyàn kan bá tẹ̀ sọ pé kí ni ògbóni ó ti ológbóni mi ni so ẹ ti máa jọ ṣe pọ̀ tó bá wá yá o sáà àwọn bíbí kan ó tún lè jẹ́ bíbí ìdákẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta wọ́n ti máa jọ ṣe pọ̀ so tó bá yá ẹ̀yin náà wá sọ pé tẹ̀ wá ìwọ ń dáko níbí èmi ń dáko níbí ẹ jẹ́ ká jọ lọ máa dáko níbì kan ká jọ máa ṣe pọ̀ ẹ tún jọ lọ tó bá yẹ wò má tẹ̀ jẹ́ ká máa lọ sí àárín ìgboro lójoojúmọ́ ẹ tún jọ dó síbẹ̀ so torí pé ẹ ti wà ní ìmọ̀ kan náà so ẹni tó jẹ alákòóso ìyẹn ni ẹ fi máa jọ máa ṣe pọ̀ ṣe rí gbogbo nǹkan tó wà nílẹ̀ káàrọ̀ kó tó jíire ó ní pé gbogbo ẹ̀ ló ní nǹkan tá a máa ń pè ní àmì
tá máa fi nǹkan máa ṣe nǹkan ìbẹ̀rù tí a jẹ́ pé òkè o kéré la máa fún ní jíjẹ ilé máa fún ní mímu ìyẹn wà ń bẹ̀. So ilẹ̀ òun ni à ń fún ní jíjẹ à ń fún ní mímu, ilẹ̀ là ń fún ní jíjẹ àti mímu. So tó bá yá àwa kóra tó gbóni bá tán olóògbóni bá jọ ṣe pọ̀ tipẹ́tipẹ́ ẹ kàn kóra yín ẹ lọ tẹ ìlú tiyín dó bí tẹ bá tẹ̀dó yẹn ṣe rí ògbóni tiyín yẹn òun ló máa di Òṣùgbó ti ọ̀hún torí Òṣùgbó ní ilé aṣòfin ìlú. Ìgbà tẹ bá ṣe ń ṣògbóni láàrin ìlú kan tó ní ilé aṣòfin tó lóṣùgbó yẹn tí ì lè pè lóṣùgbó, ṣùgbọ́n nǹkan Òṣùgbó náà lẹ́ ń ṣe ń bẹ̀ bọ́ kò tí ì di ti ìlú. Tẹ bá kúrò tẹ bá lọ sí ibì kan tẹ lọ dá ti dúró kẹtù wá sọ pé òkè ibi èyí àwa dúró sí o ògbóni tẹ́ ń ṣèbọn yẹn lẹ máa sọ di Òṣùgbó ìlú. Ẹni tó jẹ olórí yẹn níbi tẹ́tí ṣe ìyẹn ló máa jẹ olúwo ó ti jẹ olúwo yín tẹ́lẹ̀ níbi tẹ́tí ṣògbóni yẹn ní tẹ wà nù ìlú kan tẹ bá mú lọ sí olú máa jẹ olúwo ìlú yẹn. Gbogbo ẹ̀yin nẹ̀tù apènà ni o olótù àrẹ̀fà ni o ìwà àrẹ̀fà ni o olótù ìjọ ni o àwọn ìjọ ni o olótù egan ni o àwọn egan ni o àwọn ọmọ ẹ̀yin apènà ni o àwọn ọ̀dàgbà ni o gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa kó lọ organisation yẹn ti organize ara yín ẹ̀kan dẹ̀ lọ tẹ̀lú yẹn dóni ìyẹn náà fi ń tẹ̀lú ló dé pé tẹ́ bá ti wá ń ṣe ògbóni nulẹ̀ kẹta wọn tẹ́wọ̀n yẹn gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ fún wa tó máa fi di pé ẹ̀ ti ń ṣe kíni ẹ̀ ti wá ní nǹkan tá à ń pè yàtọ̀ sí ilẹ̀ tẹ̀ ẹ̀ wá ní ìtàn pè ní onílé yẹn ìyẹn ní nǹkan ìbúra pé onílé kó rí mi o kó ṣe báyìí kan yan ní nǹkan ìbúra. So ó dẹ̀ ní bí onílé yẹn náà bó ṣe jẹ́ kó tó dípò náà wá di ẹni tó ń wọ inú ilé ibi tẹ́ ti ń ṣàpàdé yẹn ilé tẹ́ bá ń ṣèpàdé onílé dì yín. So tẹ́ bá ti wá kúrò níbẹ̀ tẹ́ lọ sí ìrọ̀ àti tẹ̀sí ó jẹ́ elédè ògbóni láàrin ìlú mi yẹn wá di elédè ìlú tíbi tẹ́ ṣẹ̀ṣẹ̀ lọ fi yẹn onílé yẹn náà ẹ máa gbé kíní ilẹ̀ yẹn òṣàlẹ̀ yẹn náà ẹ máa gbé gbogbo nǹkan tó wá jẹ́ mẹ́tọ̀ọ̀tọ̀ ẹ gbé wá di ìlú ẹ ti fi tẹ ìlú dó. Ìyẹn ló fi jẹ́ pé tí ogun bá ń jà àwọn nǹkan kan tẹ kọ́kọ́ máa yá gbé kúrò yàtọ̀ sí nǹkan tí ọba nǹkan tó ń jẹ́ ìlú gangan ní ilẹ̀ yẹn àti onílé yẹn. Ẹni tó bá fẹ́ bá yín jagun nǹkan tó máa fẹ́ target kò gbé nìyẹn. Ẹ̀yin tẹ́lẹ̀ ẹ fẹ́ kó fẹ́ ẹ máa ní kí ẹ̀rọ kan ti yá máa gbé kúrò kọ́ máa rí gbé tó bá sì wà bí ètò ṣe nísìn tó ní lace ní House of Assembly tí wọ́n wá sí tí lace yẹn tí àwọn kan opponent tó wá ti gbé báyìí wọ́n ti gbé agbára House of Assembly yẹn nìyẹn torí ṣe ló dàbí ẹ̀dùn yẹn ṣe ló dàbí lace Ògbóni. So ilé aṣòfin ní ilé Ògbóni bí House of Assembly ṣe jẹ́ nísìn ní ilé Ògbóni ṣe jẹ́ lu ìlànà ti káàró kó tó jíire. So tí Ògbóni ilé Ògbóni lá gbogbo òfin tẹ́wọ́ máa lò nínú Ògbóni ìbẹ̀rẹ̀ tí máa ṣòfin ìwọ o gbọ́dọ̀ lọ sóko lónìí o ìwọ o gbọ́dọ̀ ṣe kílò àìṣòfin nílé Ògbóni ilé aṣòfin ni. So tẹ́bàdé ilé aṣòfin ilẹ̀ kó lọ tẹ́lẹ̀ fi tẹ ìlú bí ìgbé yẹn so tẹ́ wá ní sínú abẹ́ tẹ́bà tí wàá tẹ̀lé tẹ́tí máa tẹ̀lé tó ti wá pẹ́ tó wá dé stage kan tẹ́lẹ̀ pé ẹ̀dẹ̀ tí àwọn àti ń pọ̀ ẹ̀yin náà sọ pé ẹ nídìí ọba tó wá jẹ́ pé ẹni tó dólúwo yẹn tó jọmọ ọba láti ibi tẹ́tí ń bọ̀ ni a lọ bá àwọn ìlú tó ti jáde pé bàbá òun ti lọ tẹ̀lú tòun dó ẹ̀yà adéfèmí náà wọ́n á yà adé fún un. So ìlú yẹn ti ládé nìyẹn stage by stage ní ìlú ẹ kọ́kọ́ tẹ̀lú gẹ́gẹ́ bí oko ẹ̀wú ẹ̀ṣẹ̀kìnà tó bá yá ẹ̀kọ́ Ògbóni parliament ilé aṣòfin ẹgbẹ́ lọ síbẹ̀ táwa lè gbé láti orílẹ̀ tẹ́tí gbé ọdọ tẹ́tí gbé ilẹ̀ àti òòṣà rẹ̀ tẹ́gbẹ́ tẹ́tí gbé ó ti di ìlú nìyẹn. Ìlú yẹn á wá sí pé ìlú wa àwọn tó máa fi rẹ̀ ìlú tẹ́tí tẹ́tí tí ìlọ́ba ìlú tẹ́tí tí ìlọ́ba ẹ̀ ṣe àti pé àwọn náà fẹ́ kẹrọ. Nǹkan tó sábà máa ń ṣe rí pé ṣé wọ́n sábà wọn ló ń mú
ọmọ ọba wá tàbí ààrẹ wọn láti ibì kan torí àwọn tó lọ tẹ̀lé yẹn dó wọ́n lè má jẹ́ láàrin ọba so wọ́n á lọ bá ọba tó bá jẹ́ láàrin ọba tó bá wù wọ́n tàbí tí wọ́n á béèrè lọ Ifá ni o pé ta ni ká lọ Ifá tó sọ pé ibi ìbàyẹn ni kẹ́ lọ ẹ̀yin ló máa fún wọn ní ọba ìyẹn ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àló jẹ́ pé ẹni tó wá fi wá jọba ó kàn àwọn àhùwà tó wù ni kò sí nǹkan tẹ́ lè ṣe sí kò sí nǹkan tẹ́ lè ṣe sí ẹ̀yin ló lọ lẹ́ni kan mú wá fún yín so ẹ máa ìwà tó bá wù lọ́ba máa ń hù nǹkan tó bá wù lọ́ba máa ń ṣe so ìyẹn ló jẹ́ pé àwọn ọba kan gbà míì tó máa ń ṣe bó ṣe wù wọ́n nítorí pé ṣe ni wọ́n lọ bẹ̀ wọ́n pé kán la wá kọjọ kọ fún un lọ́ba so pé bí kàtígórì náà fi máa ń yangàn pé àwa náà ìlú tó lọ́ba ni wà náà wọ́n ní ìlú tó lọ́ba tó níjòyè so ibi tọ́rọ̀ yẹn ti jáde wá nìyẹn so Ògbóni tẹ́ ń ṣe ní ìlú tẹ́ wà tẹ́lẹ̀ lẹ́ máa kó lọ sí ibi tẹ́ tẹ̀dó tó máa di Òṣùgbó so pálíámẹ̀ntì tó jẹ́ pálíámẹ̀ntì internal parliament láàrin ọ̀hún àdì pálíámẹ̀ntì ìlú ìtumọ̀ Òṣùgbó àti Ògbó tó wá ti wá di Òṣùgbó yẹn bẹ́ẹ̀ ṣe ṣe yẹn náà ayò ìwé náà tún bẹ̀rẹ̀ àwọn náà tó máa ṣe ilé Ògbóni tiwọn lédì tiwọn wọ́n máa ṣe tó wá tún àwọn náà wọ́n tún ya jáde so bí Ògbóni àti Òṣùgbó ṣe nìyẹn so nǹkan tó wá jẹ́ pé wọ́n fi máa búra náà ní Ògbó yẹn pé ìfẹ́ gbọ́dọ̀ wà nílùú yìí o agbọ́dọ̀ bára wa já nílùú o agbọ́dọ̀ wá ògùn ara wa nílùú o àgbékọ bí òṣè ìjàtọ̀ Òṣùgbó àti Ògbóni nìyẹn. now ìbéèrè yẹn màá bá yín tún béèrè ṣé gbogbo ọba ló ń ṣe Òṣùgbó o ò lè jọba láìṣe Òṣùgbó nítorí pé látinú Òṣùgbó látinú ìjọ náà ti máa mú ẹni tó máa jọba tó o bá tí ì ṣe Òṣùgbó tẹ́lẹ̀ wọ́n máa forí ẹ̀ balẹ̀ lóṣùgbó torí o gbọ́dọ̀ jẹ́ parliamentarian kan tó lè promote sí ọba ó dẹ̀ á jẹ́ pé àwọn ọmọ ọba inú ìjọ náà máa ń wà ṣayé inú igàn gbogbo ìwọ̀n lè wà nínú igàn àjèjì gan lè wà ń bẹ̀ ẹni tó bá ti wà active àwọn ló máa system of government ní Òṣùgbó so bí lower house of rep àbí oní Òṣùgbó jẹ́ tí ìjọ tó jẹ́ senate house of lords so kó tó di pé wọ́n mú yàn wọ́n sọ pé wọ́n bá dá ifá ìlànà pé ọba ní tó bá tí ṣòṣùgbó tẹ́lẹ̀ ó gbọ́dọ̀ ṣòṣùgbó because ó gbọ́dọ̀ jẹ́ mẹ́mbà Òṣùgbó kó tó lè jọba ìlú so kò ó gbọ́dọ̀ ṣe so ṣùgbọ́n pé ṣé gbogbo ọba ló ń ṣe Ògbóni gẹ́gẹ́ mo yẹ ṣàlàyé ó possible kí èèyàn ṣe Ògbóni ní ibi tó bá ti ìlú tó bá wà ó possible kó má ṣe bẹ́ẹ̀ tó bá fẹ́ fi jọba ó gbọ́dọ̀ ṣe Òṣùgbó ọ̀sọ́ gbọ́dọ̀ jẹ́ mẹ́mbà ilé aṣòfin nílùú o lè má jẹ́ mẹ́mbà ilé aṣòfin kó lọ jọba because báwo lè fẹ́ bá wọn sọ̀rọ̀ because ipò ńlá ni Òṣùgbó ẹni ńlá àwọn bọ́dẹ̀ yìí máa ń ṣe ní Òṣùgbó ìlú ni pé wọ́n máa ń yan ìdílé kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti ń bọ̀ ìdílé ibi tí wọ́n ti bẹ̀ wọ́n ní ìdílé tó wà nù mẹ́mbà Òṣùgbó so tí ẹni ìdílé Ògbóni yẹn gbàtọ́ wá lọ tẹ̀lúdó tó ti wá di Òṣùgbó gbogbo àwọn ìdílé yẹn náà it's so beautiful ó beautiful gan gbogbo ìlú sí àti tí wọ́n ń ṣe nílùú torí gbogbo ìlú máa ń lé aṣojú nínú Òṣùgbó wọ́n dẹ̀ máa ń yan ni tí Òṣùgbó kan bá lọ wọ́n á sọ fún ìdílé yẹn pé bàbá tó lọ àbí ìyá tó lọ yìí àwọn tá la fi dípò ẹ̀ o ẹ̀ mú yàn sílẹ̀ láti inú ilé yín ọ̀pọ̀lọpọ̀ àgbà ló máa jẹ́ kó wọ́n béèrè ẹni mẹ́rin ẹni mẹ́fà tẹ̀ máa mú sílẹ̀ tó máa lọ máa ṣe aṣojú yín representative ni wọ́n jẹ́ nínú Òṣùgbó so bí wọ́n lè ṣe aṣojú yẹn gbogbo òfin tó máa ṣe ẹ̀ lè sẹ́kún wọ́n ṣòfin kọ́ ẹ̀ gbọ́ because tó bá ti délé a sọ pé nǹkan báyìí báyìí lọ tó bá fẹ́ béèrè lọ́wọ́ aráàlú ike báwọn náà yẹ fẹ́ ṣe tí kìíní máa ṣe o àwọn mẹ́mbà yẹn ló máa pe ìdílé wọn pé ẹ gbọ́ tábà tí ẹ gbọ́rọ̀ báyìí kalẹ̀ tá ń lẹ́ fẹ́ ṣòfin ìsìlú báwo ló ṣe rí lára náà wọ́n á fèsì padà sí parliament
sí Òṣùgbó. So ó beautiful, democracy yẹn ó lágbára jù, so that kò sí pé very representative wọ́n gbọ́dọ̀ láṣojú ni. So wọ́n dẹ̀ ìkọ́ tó yẹn máa ń sọ pé kí wọ́n mú èèyàn 4-5 sí aṣojú ní pé ikú òdọ́jú àrùn dárùn, ọmọdé kú àgbà ń kú àní kú léwe. Ṣùgbọ́n ìgbà táwọn ènìyàn bá fi máa dàgbà ní ilẹ̀ káàrọ̀ kó tó jẹ, a máa ń tètè fi èèyàn sínú Òṣùgbó, torí pé táwa ti fi sínú Òṣùgbó oríṣiríṣi ọgbọ́n òye ló ti máa kọ́. By time nǹkan tí Yorùbá káàrọ̀ kó tá máa ń sọ pé tá bá fi ń respect àgbàlagbà tá a respect ọjọ́ orí nìyẹn, torí pé a ti wà nù governing system ní ilé ètò ìṣọjọ́ láti kékeré. So ó máa pa ìtàn fún ẹ pé níbi 50 ọdún sẹ́yìn báyìí ti ṣẹlẹ̀ rí o, ẹ má jẹ́ ká gbàbẹ̀ o, torí experience òun ni òun lóhùn. So by the time tẹ́wọ́n rẹ̀ wọ́n á dé àsìkò yẹn tó máa dé ibi oyè tó máa dé ibi ipò ńlá, ó ti ní experience. Ẹlòmíì ó lè ti ní accident kó ti kú, ẹlòmíì kankan ti lè ṣẹ́, ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ ṣe máa ṣe. Àwọn tó wá láti ìdílé kọ̀ọ̀kan tó wá ṣe aṣojú ẹ̀ nínú Òṣùgbó tó jẹ́ representative yẹn, èèyàn wọn máa wà ńbẹ̀ ni. So ìyẹn ni democracy wa representative, àti ilé ẹ̀ náà ti máa yàn. Bá ṣe ń dìbò pé kán lọ sí councillor, kán lọ sí house of assembly nísìn náà ṣe yan ìbò ní ilé wọn ẹ̀ tó máa ṣojú wọn. So bọ́dẹ̀ yẹn máa yàn ni pé gbà tí Olóṣùgbó, bàbá Olóṣùgbó àbí ìyá Olóṣùgbó tó bá ti lọ, wọ́n á ránṣẹ́ sí ìdílé, àpèrè á ránṣẹ́ sí ìdílé yẹn wípé ó yá tálẹ́ máa fi dípò, ẹ̀yìn náà máa tú okùn yẹn sí ọwọ́ àwọn tó bá mú sílẹ̀ yẹn. So ó lè jẹ́ ní 5, ó lè jẹ́ 4, ó yẹ tẹ́ bá mú sílẹ̀ wọ́n á sòkò, because mọ bọ́yẹ máa bó káàkó máa dàgbà, torí àgbà là ń jẹ́ nílẹ̀ káàrọ̀ kó tó jire. So àgbà yẹn experience ayé ni. So bó ṣe ṣe mú bọ̀ ṣe rí pé wọ́n ń jẹ ọkàn, wọ́n ń jẹ orí, wọ́n ń gé orí, wọ́n kò sí ìkan tó jọ bẹ́ẹ̀. Àwọn bàbá wa máa ń sọ pé ọmọ ṣíṣe ń rojú, àìṣe ń bẹ̀bẹ̀, wọ́n ló ṣe tán dáa pọn, wọ́n máa ń sọ bẹ́ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé torí òtítọ́ àti òdodo àti ìfẹ́, bó nǹkan tẹ́ ẹlòmíì tó yẹ pé ọlọ́kànjúwà ni, nǹkan tó máa fẹ́ ṣe báyìí kò ní fẹ́ gbà tẹlòmíì, ṣùgbọ́n torí Òṣùgbó àti Ògbóni tó ṣe ó máa gbá ni. So nísìn wọ́n máa ń sọ̀rọ̀ kan lẹ́gbàá ní olúfẹ́ ẹkún fẹ́ ẹ̀rù la fi ń dá bara wa. Nísìn ìgbà tó bá ti sọ fún ẹ pé ó fẹ́ lọ ṣe wọ́n máa yọ ojú ẹ, wọ́n máa ṣe kinní kan, wọ́n máa gé orí ẹ, wọ́n máa ṣe ẹni tó bá ní ọkàn tó jẹ́ pé kò ní òtítọ́ ó máa sá lọ ni. Ṣùgbọ́n wọ́n fẹ́ máa ṣe irú èmi ti jókòó yìí, irú ọ̀rọ̀ yẹn gangan ni mo máa gbé ẹtì ẹ̀ dúró tọ́ra tí Ògbóni o, láti kékeré ni mo ti wà kékeré, lọ́mọ kékeré gan, bẹ́ẹ̀ pé à ń ṣe Òṣùgbó, èmi ni mo bèèrè pé bàbá apẹ̀nà fákùmọ̀jú pé bàbá wọ́n sọ pé ẹ máa pààyàn ní Òṣùgbó yìí. Bàbá ní ọmọ bá mi, ó ní pé mi bàbá ìgbésẹ̀ bá àgbà rẹ̀ wá sọ pé ọmọ gbèsèlú irọ́ Òṣùgbó tiwa, Òṣùgbó jẹ́ oúnjẹ ojoojúmọ́, Òṣùgbó tẹ̀lẹ́kẹ́ ni o, ká jẹ ká mú ká ṣe fàájì ní tiwa o, báwọn òkè ń pààyàn o. Bẹ́ẹ̀ bọ́ yẹn sọ pé ẹ̀ ń pààyàn yìí, ṣó possible ṣá púpọ̀ ok tó bá di báyìí tó bá kí pààyàn lóòótọ́ ó yá èmi náà fẹ́ kẹ́ tó fẹ́ forí balẹ̀. Ṣàgẹ́tẹ̀ kò sí panipani kan ní Òṣùgbó. Nǹkan tó ṣẹlẹ̀ rí pé ṣe rí ilé discipline ni, bàbá ńlá discipline. Ìgbà tí mo fẹ́ forí balẹ̀ ní Òṣùgbó níjọ́ yẹn lọ́hùn, ẹ̀gbọ́n bàbá mi tí wọ́n fẹ́ tán tí mo ti pàṣẹ tán ṣàfẹ́ organize bá ṣe bá lọ, gbogbo nǹkan ta ni a máa fi wọlé kọ̀ọ̀kan bẹ́ẹ̀, wọ́n sọ fún wa pé ká débẹ̀ ní 4 p.m. ní 3 p.m. àwa ń wá pálí bíà tó ṣẹ́mu nǹkan tí a máa rò, àwa tètè rí, àwa débẹ̀ ní 15 minutes past. Ọ̀rọ̀ pé ọkàn rẹ pé ẹ̀sùn wa láṣẹ kágbówì kí wàá gbówì
aago 3 kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún o ti mọ wọn ní o ti gbóòrùn yẹ kó ṣe o ti mọ àwọn tó yẹ kó ṣe o ẹ̀mí kọ̀ tí ẹ̀rù pọ́n ṣeré ni ẹ wò àjókòó fáìnì àjókòó títí fáìnì yẹn fi dé kọ́ tó bẹ̀rẹ̀ procedure ni pé ó ti o ìgbà tí yẹn ìyá bàbá ìyá mi òun ló dẹ̀ ṣe báyìí kò sí lọ́ọ̀yà ṣẹ́rí discipline yẹn òun ni ó ló wà nù system wa tí ó fi jẹ́ pé ìgbà èmi lọ́jọ́ mo yà wà discipline straight ni wọ́n sọ fún àyàn tó bá dé tó bá dẹ́jẹ́ bẹ́ẹ̀ pé káwọn máa lọ wípé ìjọta wá dẹ̀rẹ́ láti sọ fáìn kàdé tó pè wọ́n 15 minutes ìgbà tá a sọ fáìn wọ́n yẹ pé ó dá àwọn àgbàlagbà jókòó fódìdí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kí ndé tó ti wá nǹkan ẹ̀ látàárọ̀ kó táwọn sọ fún yín pé aago 3 nìyẹn pé tó àyẹ̀pọ̀jọ́ ẹ̀ lẹ fẹ́ wá nǹkan yẹn ẹ̀ sì wárí káwé 3 ẹ̀ tó lù so wọ́n ti fún yín ní ààyè tiyín so there is honesty there is discipline there is transparency bó kò gbégbé ta kò sí kankan so èèyàn tó bá sọ pé wọ́n ṣe gbá wọn ṣe pẹ́ irọ́ ṣe rí ọ̀rọ̀ tó wà ní Òṣùgbó àti tó wà ní Ògbóni kò sáyè fún kàmìkàmì nítorí pé wọ́n á sọ pé ó dalẹ̀ ẹni tó bá lẹ̀ ti dalẹ̀ ó ti da ara tó bú ẹni tó bá dalẹ̀ máa bá rẹ̀ lọ ni kò nídìí pé à ń ro lọ́yà so now ṣé wàá rí àwọn àjọ míì tún wà gẹ́gẹ́ bọ́n tí ẹ̀ máa ń sọ àtinújẹ dé àtẹ̀tọ̀ jẹ̀tọ̀ àjọ kíníkan jẹ tó máa pé àwọn ìyá mi àfírí kíníkan gbogbo yẹn náà ó ní bí bólúkàkù ètò táwọn yẹn tò ó yàtọ̀ kò jọmọ́ Òṣùgbó wá nítorí pé ní Òṣùgbó àti ní Ògbóni a máa sọ pé àjẹ́ má pa mi ọmọ ìyá mi ni ẹni àjẹ́ bá pa ilẹ̀ ló dà àjẹ́ ò lè ṣàdédé pa nǹkan tí ò bá dalẹ̀ so Òṣùgbó ni o Ògbóni ni o ṣe ló protect yàn against àjẹ́ kọsíọ́ tàjẹ́ wọn pé Ògbóni lélẹ̀ àjẹ́ náà àsìmà ni pé Ògbóni because òun ò gbọ́dọ̀ jẹ wọ̀ because tàjẹ́ bá kọ́ pé ó mọ̀ ó ṣe béèrè òkú tó ṣe so iṣẹ́ tí lẹ́gbà tó ń rán àwọn àjẹ́ iṣẹ́ tí wọ́n yàtọ̀ disciplinary system tí wọ́n ó yàtọ̀ Ògbóni ni o Òṣùgbó ni o government ni wọ́n ilé ìṣèjọba ni ààyè ìṣèjọba ni government ẹ̀rọ pé government ó yàtọ̀ sí ọlọ́pàá tọ́lọ́pàá bá wọ̀nyàn tó máa tì mọ́lé tó máa ṣe kinní kan ṣe ló jẹ́ wíìgì government ó jẹ́ ẹ̀yà government kan ṣùgbọ́n Òṣùgbó ló máa ṣòfin Ògbóni ló máa ṣòfin bí tẹ́ máa lò so nǹkan tí ó wà níbẹ̀ nìyẹn so Òṣùgbó kì í pààyàn jẹ àjẹ́ tó pààyàn jẹ gan pé ló níṣẹ́ lẹ́ni yẹn ṣe ó lẹ́kọ̀ọ́ wọ́n á tí àwa ẹ̀sùn kan sí lọ́rùn tó wá pé jazz kan tó báyìí ló ṣe tó yẹ pé tó fi pa jẹ o. bẹ́ẹ̀ ni ara ìṣẹ̀ṣe nìyẹn gbogbo ìṣẹ̀ṣe nǹkan tó ìṣẹ̀ṣe ṣẹ́rí nǹkan tí wọ́n sọ fún àwọn yẹn pé as a matter of fact a ṣe ń sọ ìlànà spirituality wa kálùtò a ṣe ń sọ di religion ni àgbà religion àní religion àlẹ́sìn ṣe religion wọ́n sọ ìṣẹ̀ṣe di owó pípa wọ́n sọ di owó àti máa gbówó wọlé ìṣẹ̀ṣe ìṣẹ̀dá wa ìṣe wa àti bí a ṣe ń ṣe òun ní ìṣẹ̀ṣe so ìgbà tó wá di pé a kàn ń ṣe a kì í máa ń polongo a kì í sọ pé kéèyàn kan wá àti kinní kan àwọn tó wá ní wọ́n wá kinní kan wọ́n fẹ́ gbowó lọ́wọ́ àwọn lè pe no ẹni tó bá ní kinní kan lọ rí babaláwo lọ rí ọlọ́ya lọ rí olóríṣà lọ rí oníṣègùn kan take care kan gbò so ìṣẹ̀ṣe òun ló kó gbogbo ẹ̀ pọ̀ gẹ́gẹ́ bí abúlé umbrella tí gbogbo ẹ̀ wà lábẹ́ gẹ́gẹ́ bí àṣà àti ìṣe àti ìwà àti ẹ̀dà àti ẹ̀ṣà àti ẹ̀kọ́ àti gbogbo ẹ̀ ló kó sínú ìṣẹ̀ṣe èyí tó jẹ́ ẹ̀sìn níbẹ̀ ṣe ló jẹ́ ara pàtì ìṣẹ̀ṣe tó jẹ́ ẹ̀sìn ó wà ṣùgbọ́n torí pé tá bá ní pé ká máa pe lórúkọ ká máa ok ṣé ẹ̀sìn ìṣẹ̀ṣe yàtọ̀ sí ìṣẹ̀ṣe oníṣẹ̀ṣe ni mí ẹlẹ́sìn ìṣẹ̀ṣe oníṣẹ̀ṣe ni mí ṣọ́ọ̀rọ̀ yé so kí lẹ́sẹ̀ ìṣẹ̀ṣe ni mí o ìṣẹ̀ṣe mo ń ṣe o anyway ẹ̀sìn ó yàtọ̀ sí
nǹkan tí wọ́n sọ àwa ti láti bí 26 years ago ọdún mẹ́rìndínlọ́gbọ̀n sẹ́yìn ní ìsìn láti wá sọ pé káà náà máa ṣe ẹ̀sìn bí àwọn oní Jésù àtàwọn ní mùsùlùmí tó fi ń kọ́ àwọn èèyàn lọ tó jẹ́ pé àwọn ọmọ oníṣẹ̀ṣe ṣe ládàá wò ìgbà tá a pè ní ẹ̀sìn a fi ṣe ẹ̀sìn so a ti wá fi ṣe ẹ̀sìn nídìí ló yẹ ká máa gain àwọn èèyàn wa padà pé àwọn náà ẹ̀sìn làwọn náà ẹ máa bọ̀ so ok nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn ẹlẹ́sìn mùsùlùmí kìrìsìtẹ̀ ló dá gbogbo wàhálà yìí sílẹ̀ kíni ìtumọ̀ orúkọ tó ń jẹ́ kò sí tó kàn wá pẹ̀lú kìíní ṣùgbọ́n ìgbàgbọ́dẹ̀ tí wọ́n pé tó wá pé wọ́n Rashidi nísìn ó mi pé ò gbọ́dọ̀ jẹ́ ìṣẹ̀ṣe tó ò gbọ́dọ̀ jẹ́ ìṣẹ̀ṣe tó ò gbọ́dọ̀ jẹ́ Yorùbá mọ́ no nísìn a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí máa ẹran tó bá já ṣàká kó jọ́ ṣàká tó bá jó ṣoko kó jó ṣoko àwọn ọmọ tí mo ń tó bá ti dé bíbáyìí tó bá di àlè ọlọ́run tá a bá ń lẹ̀kùn kí lórúkọ Olúwaṣeun ìwọ́kọ́ Dámiláre John má sọ yẹn lọ́dọ̀ mi so it's mine má sọ yẹn lọ́dọ̀ mi Dámiláre yẹn lórúkọ ẹ̀ Olúwaṣeun lórúkọ ẹ̀ ṣé Fáṣeun lòún jẹ́ àbí olóògùn wa ó Fáṣeun gbogbo ní ẹ̀ àwọn ibi tó lọ́njọ́ olúwa yẹn kò lè èmi mo dẹ̀lí máa ń sọ fún ọ má dá orúkọ kó tó jíire lọ́dọ̀ mi tó orúkọ ìdílé Yorùbá ẹ̀ káàrọ̀ kó tó jíire yẹn òní kò dá tó bá sọ fún mi pé nǹkan tó fi ń certificate yẹn lọ ṣe declaration màá bèèrè pé kí ni ìtumọ̀ Francis kí ni ìtumọ̀ Francis orúkọ ó ní ìtumọ̀ ṣé ọmọ France ní ẹni ó ti o kí ló tó ń jẹ́ Francis nígbà yẹn kò nítumọ̀ kí lórúkọ ẹlòmíì wọn tiẹ̀ mú orúkọ wọn mọ́ wọn náà sọ lórúkọ mi ju orúkọ tó wọn mú Razak Abdulrazak kí ni ìtumọ̀ ìkànnì àwọn kẹ́lẹ́ kan Ànábì so kí wàá ní ìtumọ̀ ok orúkọ wo ni Yorùbá wọn kì í sábà máa ń pè mí náà ṣùgbọ́n ìyá àgbà bí bàbá àgbà ló máa ń pè mí ní Adélẹ́kùn gbọ́dọ̀ forúkọ sí tó ń jẹ́ sùmọ́nù ó bá fi Adélẹ́kùn sílẹ̀ ó lọ ń jẹ́ Ismaila tí ò ní túmọ̀ so actively ṣé mo ń tẹra mọ́ láti máa sọ fáwọn èèyàn pé kó má jẹ́ orúkọ tí kì í so a gbọ́dọ̀ máa ṣe yíyan gẹ́gẹ́ bí ẹ̀yin sọ pé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí máa ẹ̀fàṣà àbọ̀ nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn nígbà tí ìwé ìjọsìn tí mo adapt ìwé àwọn ìjọ Ọ̀rúnmìlà adúláwọ̀ tí mo adapt ẹ̀ sí ti ìṣẹ̀ṣe àgbáyé nǹkan tí ó wá dádúró ni pé gbogbo orúkọ tí à ń jẹ́ ni mo fẹ́ kọ sínú ìwé yẹn so that tó bá ti wà nínú ìwé yẹn orúkọ náà ni àwọn wọ́n wá lọ máa wò lọ máa sọmọ lórúkọ ni àti ètò rẹ̀ láti A B wọ́n lọ máa sọmọ lórúkọ ni so torí pé mo rí pé báwọn ní Jésù àtàwọn ní Muhammad bọ̀ yìí ṣe wọ́n á lọ máa ṣí ìwé wọn yẹn wọ́n á bí pík orúkọ ń bẹ̀ wọ́n lè àwọn bóyá àwọn aláfọ̀n yẹn wọ́n á ṣí page kan wọ́n á wo orúkọ tó mọ̀ yóò mọ̀ jẹ́nu ẹ̀yìn kò lè sì là á wò ká tó sọmọ lórúkọ inú ìwé lẹ́yìn wò kẹ́ tó sọmọ lórúkọ ó ti o so a ti ń ṣe gbogbo nǹkan yẹn so ṣùgbọ́n nínú ìwé ẹ̀yìn nìsí gbogbo ti kékeré ẹ̀kọ́ list ó dàbí mo ti sọ yẹn lẹ́kọ̀ọ́ pé kẹ́kọ́ list orúkọ tó jẹ́ ab síríkọ á fi sínú ìwé òfin tiwa náà wọ́n máa gbé káàkiri so tàbá fine àwọn náà interpret ẹ̀ à sọ pé ìṣèbí ìtọ́tọ́ sọnù bẹ́ẹ̀lì ìbá Jacob ní bàbá Ismail ní bàbá sọ́tẹ́pù ló sì bàdí nǹkan gbíníkọ̀ àṣàwọ̀ ṣé èèyàn kan á lè pa ìtàn tó fà ní so ṣáwọn onítàn tó ti wà ní so orúkọ ó ṣe pàtàkì àyíkú lílàáwù ká tó sọmọ lórúkọ so kí àwọn tó ń ṣe ìpolongo ìṣẹ̀ṣe náà kán lè máa rí nǹkan lò òun ni a gbọ́dọ̀ ṣe àkọsílẹ̀ láwọn nǹkan tí àkọsílẹ̀ tá à ń kọ yẹn ó dáa mà gbọ́dọ̀ reduce as a writing kọjá àkọsílẹ̀ so that ẹni tí ò sí bẹ̀ a lè pín sí tó ọ̀nà èèyàn 1000 lè máa kà at the same time jẹ́ pé èèyàn kan ọ̀kà ìlẹ̀ wà ní ibi 1000 ní ẹ̀kan náà ṣùgbọ́n tó bá kọ sínú ìwé 1000 yẹn lè dé ibì kan at any time so orúkọ ó ṣe kókó àwọn orúkọ tó ń sẹ́ pé kó máa jẹ́ orúkọ ẹ̀ kò mí ó mì náà àwọn tó wà lọ ẹni ara Saudi mélòó ló ń jẹ́ orúkọ Yorùbá ara ilẹ̀ Gẹ̀ẹ́sì mélòó ló ń jẹ́ orúkọ Yorùbá kẹ́kọ̀ọ́ ọmọ Gẹ̀ẹ́sì o
kọ́ pé orúkọ Yorùbá ló dẹ̀ máa jẹ́ àbára Italy mélòó ló ń jẹ́ orúkọ Yorùbá no orúkọ tiwa yẹn náà nìkan máa jẹ́ orúkọ tiwa yẹn náà nìkan mọ̀ wá mọ́ gbogbo àwọn tó wá láti Amẹ́ríkà kíkọ gbogbo wọn tó wá ti dé orúkọ bíbá orúkọ yẹn náà fi sínú identity card wọn lọ wọ́n máa ń pààrọ̀ orúkọ wọn ní wá include ẹ̀ ní ètò include ẹ̀ pápá ó máa ṣe gbóyè ẹ̀ máa bó bá ń sọ kábíyèsí ẹ̀ má bínú òun ti fẹ́ include ẹ̀ òun include ó gbọ́dọ̀ include ẹ̀ náà báyìí máa tẹ ẹni fátó ní orúkọ mi so àìmọye that's why ṣe pé àìmọye family tó jẹ́ pé wọ́n ti jẹ́ orúkọ wa bíbá so ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí máa sọ àwọn èèyàn wa ní orúkọ àtàwọn ọmọ wa àtàwọn tó ń gbà wọ́n máa sọ lórúkọ wa kí ni èyí ń push ó ń tì lọ síwájú nìyẹn. ẹ ṣe rí ní ibi tẹ́ sọ̀rọ̀ sí yẹn nǹkan tó ṣe rí pé kì í ṣe gbogbo èèyàn ló ń ṣògbóni kí ni ìtumọ̀ tó bá ṣògbóni tó bá búra sọ̀rọ̀ mi yé ẹ̀yàn bàbá mi kan báyìí wọ́n sọ pé ṣe ni èèwọ̀ dúró tí wọ́n fún ẹ sọ pé o fẹ́ lọ jẹ́ wọn kì í gbèjà èèwọ̀ sọ̀rọ̀ mi yé ẹ̀rọ ti bàbá tó lọ jẹ̀wọ̀ lódò tó jẹ wọn kì í gbèjà èèwọ̀ ṣe rí nǹkan tí a bá kọ́kọ́ dúró láti ṣe ni pé ṣe rí kéka máa sọ fáwọn èèyàn pé bá hùwà báyìí má hùwà báyìí ṣe ni kí a máa ní ijọ́ tí èèyàn bá ti máa ṣògbóni nǹkan tí àbọ̀ríjì tó fi bẹ́tà sọ̀rọ̀ mi yé o ní pé ijọ́ tẹ́ bá ti ṣàbọ̀ríjì lẹ́ máa búra tí àwọn yòókù mi ò fẹ́ dárúkọ ìgbà tẹ́ bá dé lẹ́wù kan lẹ́ ṣẹ̀ṣẹ̀ máa búra so ẹni tó bá ń ṣe àbọ̀ríjì tó wá lọ ń hùwà pálapàla aṣọ ò ní pé o ṣẹ́rọ̀ mi yé tí àwa bá sọ pé a máa correct wọn pé ṣe báyìí má ṣe báyìí advice lèèyàn lè fún yàn ṣẹ́rọ̀ mi yé advice náà ò ní pé tí a bá ti ń ṣe program tá à ń ṣe gbogbo ẹ̀ a máa sọ pé Ológbòni ò kì í ṣe báyìí o Ológbòni ò kì í ṣe báyìí o orúkọ kan a máa fetí ẹ̀ gbọ́ tó a ti fetí wọn gbọ́ ìwọ tó bá dẹ̀ fẹ́ kó o ṣe nǹkan tó máa bí ẹ̀ èèwọ̀ ló lògbóni kì í ṣe control èèwọ̀ ló lògbóni ìwọ tó bá ti búra pé báyìí ló fẹ́ lọ́kàn kó a lọ máa jẹ wọ̀ wọn kì í jàtàrí ẹ̀ wọ́n sọ pé wàá jẹ́wọ̀ wàá lọ fẹ́ wẹjọ́ nọ́bà àbí o fẹ́ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kò sí yẹn ó mọ̀ ẹni wọ́n máa ń sọ kínní kan nínú Ògbóni wọ́n ní ikú òkè pa mímọ̀ kí obìnrin kan ká máa ṣe ìsèmọ́mì báyìí kúrò wá ń ta kóbìnrin máa bọ̀ láti Kaduna wá sọ̀kalẹ̀ ní gáàrí yìí bẹ́ẹ̀ kó kàn wò pé kínní kan táwọn èèyàn bá ti rí ìwé bá obìnrin wọ́n kàn sáré do aṣọ bò lójú ni wọ́n á gbé wọ́n ní the next house náà wọ́n á gbé wọ́n wọ́n á ṣe béèrè pé bolo ń lọ bolo ti báwo ló ṣe rìn bolo ti ń bọ̀ wọ́n á gbé wọ́n the next house ni o ṣùgbọ́n kéèyàn kan kó wà ní irú àdúgbò yìí kó sọ pé wọ́n fẹ́ ṣòro lọ́la kó wá jẹ́ ọ̀la ló sọ pé yes òun níbì kan lọ pé òun máa ṣe kínní ó wàá gbé ni so ibi tí Ògbóni tó fi beautiful sí tó o bá mọ̀ o ní problem àwọn èèyàn máa ẹni yóò mọ̀ wọ́n á protect ẹni ṣùgbọ́n kó mọ̀ kó wá ṣe èèwọ̀ kéèyàn mọ̀ pé èèwọ̀ ní kínní kó a lọ máa jẹ́ èèwọ̀ abirẹ so wọn kì í gbèjà èèwọ̀ ìwọ ló máa ń gbèjà ara ẹ̀ Ológbòni tó bá fẹ́ kó lọ máa jẹ èèwọ̀ nǹkan tójú ẹ̀ wá rí òun ló dẹ̀ wà òun ló mọ̀ because wọ́n ní tí àwọn bá ń yọ̀ dalẹ̀ ilẹ̀ náà máa yọ̀dà ẹ ti gbọ́ bẹ́ẹ̀ rí tí wọ́n bá yọ̀lẹ̀ dà ilẹ̀ máa yọ̀dà ni kìíní àkàn máa ṣe kò ní lè pariwo síta wá ti sọ wá o nǹkan tó fẹ́ ṣe yìí o wọn kì í búra ẹ̀kí o nǹkan tó báyìí ní báyìí báyìí kó wá lọ ṣe kó wá sọ pé wàá mú jẹ pé ó fẹ́ lọ lo
kí ni àwọn kan tó wá ń lò yẹn àṣegbé ò sí inú Ògbóni tó wá lè jẹ́wọ́ yẹn ó ti jẹ́ náà nìyẹn àwọn wá pé ẹ̀kọ́ wá sọ pé òun ti jẹ́wọ́ báyìí kó wá jẹ́ pé kì í ṣe nǹkan tó serious jù gẹ́gẹ́ bí Ògbóni kó fi kan against ẹ kó dẹ̀ mọ̀ pé èèwọ̀ ọ̀dẹ̀ ló ń jẹ yẹn o kó dẹ̀ sọ pé arákùnrin ń máa ṣe báyìí against ẹ ṣùgbọ́n táyìn ọmọ ìyá ẹ nìyà ó ti yáfì ẹ nìyẹn forgotten it but kó mọ̀ kó wá ṣe kó máa yáfì ẹ pé okay no problem mo fi ẹlẹ̀ pẹ̀lú ara ẹ̀ wọ́n ló búra kó ò ní ṣe náà tó wá dẹ̀ ti ṣe lásọ. Èmi ni Aláyélúwà His Royal Majesty and Eminence Ọba Professor of Vocation Doctor of Medicine Adédayọ̀ Olúṣínà Adékọ̀yà Lẹ́gùṣẹ́ ti Òde-Olé Kingdom ní Òde-Olé City Ọba Mẹ́rọ̀ láti Orísun President General Worldwide Ìṣẹ̀ṣe Àgbáyé Community Olótù Wàrẹ̀fà Aborigine Ògbóni Fraternity Nigeria and Overseas Araba Oòduà Ọ̀rànmúdalúfẹ̀ Ọ̀rànmíyàn alámòjútó àwọ̀ àgbáyé Ifá Òkè Táṣẹ̀.